Africa Content TV. Ọlọ́run wọ́wọ́ láyé wọ́wọ́ láyé nǹkan tó ní nǹkan ẹ̀yìn ra wọn méjèèjì tọ́lọ́ fi dalẹ̀ ayé ẹ má jẹ́ kẹ́kùn ìkóra mọ́ mi láàgbé ẹ fàgbọ́n mi kémi ọ̀hún kémi fẹ́ bá wọn jò ó sì mú yóò lóko iṣẹ́ mi gbè mí káwọn ayé fún mi lẹ́ẹ̀tọ́ tèmi nítorí mo ti kẹ́kàn bí ẹ̀fọ́ ìrìn ni ìlà ńlá ló tọ́ sínú ọlọ́run pọ̀ bá mi àwọn tèmi wúrẹ́ tí ìfèrè mi mo lé ní ìgbìmí bá àwọn tèmi nínú fi mí ṣe wá sí nínú olóore ìṣerere ọlọ́run dá mi ní ààrẹ máa fẹ́ dá mi lẹ́bi lórí àjò iṣẹ́ tí mò ń ṣe dá mi láre níbẹ̀ ní ìjẹgbẹ́ ẹ̀kú mi yóò yọ torí kò sẹ̀yẹ bí ṣe mórè ló wọ̀ láláyé tó lóòṣe túbọ̀ bá mi ṣe máa ní òkìkí mi. ní àní kò tọ́ mi lójú pé àǹtí mo fẹ́ tí mo bá tẹ ọ̀bẹ rán mi ọlọ́wọ́ ọba gan tó bí fẹ́ dá wa sáyé èèyàn mélòó ló fẹ́ tó ṣe ń tọ́ lọ́hùn fẹ́ ilé ta ṣe èmi tí wàá máa bínú sẹ́yìn gan nítorí kò fẹ́ mi tèmi kọ́ lákọ́ rírí ṣùgbọ́n mo ti ṣe gàyà táwọn tí ò fẹ́ràn mi kọ́ bá ṣe kíra yìí nira àwọn tó fẹ́ mi lẹ́yọ́ rí àtàjọ ń sọ̀rọ̀ ẹ̀ àpá mọ́mọ́ wa àwọn kábà mi kéèyàn bí èso kí wọ́n má wà rìn títí wa ṣẹ̀yìn onítèmi ẹ̀ ṣe á mi.